Àbíkẹ́ Jagaban yóò lóyún ìbẹ́ta fún Ọọ̀ni of Ifẹ̀ ní oṣù tí ó ń bọ̀ yìí. Àbíkẹ́ Jagaban sọ wípé mo fẹ́ kí Esabod mọ̀ wípé gbogbo ara kìkì ọmọ ni Àbíkẹ́. Àbíkẹ́ sáwọn wípé gbogbo ilẹ̀ rẹ̀ jùmọ̀ Ọọ̀ni of Ifẹ̀ anyway no problem. Ọ̀gá àwọn onípèsípè General Buhari ní aládàáni kàndá jẹ́ olórí. Kì í ṣe pé ọjà yín kò tà. Òtítọ́ ni mo fi irùngbọ̀n jọta Solúmọ̀ Àgbákò. Ṣùgbọ́n màmá mi sọ fún mi wípé ẹ̀dá onílé ọlá ní biological mother mi Fúnṣọ́ Adéolú ló sọ bẹ́ẹ̀. Àṣẹ̀dá onílé ọlá ló bí Fúnṣọ́ Adéolú. Abájọ tí wọ́n fi fẹ́ kọlà fún nínú ẹgbẹ́ táǹpà. Ìròyìn kúmọkùmọ rèé o. Ẹ̀kálẹ́ His Excellency Rọ́lábí ló ń kí yín ní ọkàn bí ọgbẹ́ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà 48 minutes to 11:30 lólù ní ìyànà tìrẹ́ gbàù lójú ọ̀tá tó ń wò ní tẹ̀gbintẹ̀gbin. Èébú yìí wáyé lákòókò tí àwọn ènìyàn ń fi ikú òjijì bú níwájú Ọọ̀ni of Ifẹ̀. Comrade Pótísọlá wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé bí a ṣe bí ẹrú la bọ́mọ àti wípé ìránṣẹ́ pàtàkì ni àwọn jẹ́ láti ọwọ́ Pòfẹ́sọ̀ Ikú. Mínísítà fún ètò jàgídíjàgan Olóyè Ẹniibi kò sí tí ó kàn mí bẹ̀ wá fi kún ọ̀rọ̀ rẹ̀ lákòókò tí wọ́n kí àwọn x-man pé wọ́n kú ìgbélé àti ìrọ́jú àìrí ènìyàn pa lákòókò COVID-19. Àgbẹ̀ COVID-19 ló jẹ́ kọ̀rọ̀ x-man àti Boko Haram lọlẹ̀. Olúwa yóò dáa fún yín. Ìjọba àpapọ̀ wá fi ojú àánú ya owó kan sọ́tọ̀ tí ó tó mílíọ̀nù 9 fún promo àti ìkéde inú pépà fún àwọn onípòsí. Iná ń jó wèrè ńlá gọ́tà tí ẹ ká mójútó ọ̀hún mójútó ní ìwé no problem. Bàbá àgbà nílẹ̀ yìí rí tí wọ́n ti fi ìgbà kan kó owó àwọn pẹnsaníà jẹ wá mú dá àwọn onípòsí lójú pé àwọn yóò sa gbogbo ipá àti agbára àwọn láti má jẹ́ kí ọjà àwọn onípòsí kí ó kùtà ní ọdún 2021. Ẹni ọ̀wọ̀ Àríjẹnímọ̀dàrú wá lo àkókò yẹn láti dúpẹ́ lọ́wọ́ Justice Arípòsísọlá látàrí pósí ọ̀fẹ́ tí wọ́n fún ìjọba àpapọ̀ tí wọ́n fi sin Abba Kyari Ẹnire ní last year. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ ẹsẹ̀ bí ẹ ti ṣe la ẹnu sílẹ̀ bí ìgò tàdá tí ẹ̀ ń kọ́ ha bí ìgbàdo àkọ́yà. Ìyáàfin Arọ̀nìmí aka I'm still on wheelchair wá bu ọwọ́ lu ìwé fún àwọn Boko Haram láti má gbàgbé ibi tí wọ́n da ìlú rúdé àti ìjà tí wọ́n jà kù ní kété tí Pandoyam bá ti kásẹ̀ nílẹ̀ ẹjọ́ Pandoyam kọ́ ni mo fẹ́ wí o ní kété tí pandemic bá ti kásẹ̀ nílẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ohun tí ó bàjẹ́ tí ìlú kò bá rójú tàbí tòrò nítorí pé píparí ọmọ ẹranko kò bá bàjẹ́ tí àwọn olórí burúkú asọmọdèrò ẹ̀yìn kò ní dùn rárá. Sọ ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ n kò fẹ́ kẹ́ ẹ sọ di ìjà. Olórí àwọn onípòsí alias Kúnbọ̀mọ́rìn wá ṣe ìkéde fún àwọn ọmọ líle àti oníjàgídíjàgan pé kí wọ́n má ṣe sùúrù rárá fún ìbò tó ń bọ̀ yìí nítorí pé ọmọ tí kò ní ọjọ́ ọ̀la lọ́kàn ara rẹ̀ yóò wúlò fún àwọn ọmọ ẹni tí wọn yóò ṣe olórí ní ìlú lẹ́yìn wá ọ̀la.
ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nítorí alágídí la ṣe dá sẹ́ẹ̀lì, nítorí wèrè náà la ṣe dá ẹgba, àti wípé bí orí ọmọdé yóò bá burú ọrùn ni yóò kọ́dùn, àti wípé bí ọmọdé yóò bá ya wèrè èpo òrèké ni yóò máa ti jẹ. Bẹ́ẹ̀ni ó sọ ọ́ ní èdè bìrìtìkó pé Eldorado is the privilege of agony. Ìtumọ̀ ó ní orí burúkú ní mú ọmọdé jà sí ìtàn ẹran. tó ibi tí a rí ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí dé rèé o. ó dá ń pápá ó rọ̀ ní dẹ̀dẹ̀ kó tó délẹ̀ ó so igba àdó. Àbíkẹ́ Jagaban ló kọ ìròyìn fún wa nígbà tí Professor Wọlé Ṣóyínká tú ní èdè France sí èdè ìlàjẹ ẹsẹ̀ odò. Èmi ọmọ yín àmì blogger ẹlẹ́nu bí ìgò epo olórí bí ìlú ègbò ló kà á fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. tó ìyókù tún di ní ọjọ́ méje. Ẹ máa wúkọ́ o. Ẹ má gbàgbé láti subscribe nítorí pé ìdùnnú tiyín ló jẹ wá ní ogún, kò ná yín ní nǹkan kan. Bí ẹ bá ti wo ìròyìn kúmọkùmọ tán ẹ tẹ subscribe, ẹ comment, kí ẹ share. Ilé àti ọ̀nà yín kò ní dàrú. Ẹ kú ojúmọ́ ní gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ ṣé o.